ìròyìn míì tún ti jáde o. ìròyìn míì ó tún ti jáde nípa ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ìròyìn tó sì yẹ kí gbogbo ọmọ Nàìjíríà ká gbọ́ sí ni. kí ni ìròyìn ọ̀hún? kí ni ìròyìn náà dálé lórí? ìròyìn eléyìí, ìròyìn tí a lè sọ yí pé ìròyìn ayọ̀ ni. ìròyìn ayọ̀ ni, bẹ́ẹ̀ ni. kí wá ní kókó ìròyìn náà? kí ló dálé lórí gan-an? gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé e, ìròyìn jẹ́ ká mọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ti buwọ́ lu ìyànsípò àwọn 20 èèyàn tí wọ́n jọ máa ṣiṣẹ́ papọ̀. ààrẹ Bọ́lá Ahmed Tinubu la gbọ́ wípé ó ti buwọ́ lu àwọn orúkọ àwọn èèyàn tó tó bíi 20 tí wọ́n jẹ́ bíi olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ nínú ìṣèjọba rẹ̀. gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú tẹ̀síwájú ìròyìn ọ̀hún, lára àwọn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó yàn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì tí wọ́n jọ máa ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, lára àwọn láti rí ẹni tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kọ́kọ́ yàn gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ lásìkò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di ìbò abẹ́nú tán, lásìkò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí APC presidential candidate nígbà náà lọ́hùn-ún, ìyẹn Ibrahim Masari. ṣé gbàgbé pé Masari yìí òun náà ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun náà kọ́kọ́ yàn gẹ́gẹ́ bí running mate ẹ̀ nígbà náà lọ́hùn-ún ní ọdún tó kọjá. ṣùgbọ́n lẹ́yìn tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó kéde orúkọ Ibrahim Masari gẹ́gẹ́ bí running mate ẹ̀ nígbà náà, ó ní awuyewuye bá tún jáde wípé kò yẹ kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó yan Ibrahim Masari nígbà náà gẹ́gẹ́ bí running mate rẹ̀. lọ́gán lẹ́yìn ìfikùnlukùn, ìforíkorí àti àsọyépọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC nígbà náà, wọ́n bá yọ orúkọ Ibrahim Masari kúrò gẹ́gẹ́ bí running mate aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. wọ́n bá kéde orúkọ Shettima, tó sì jẹ́ pé Shettima yìí òun náà ni wọ́n jọ dìbò tí wọ́n sì jọ wọlé. àṣé ipò míì àṣọ ń dúró de Ibrahim Masari tí èèyàn mọ̀, ṣùgbọ́n jẹ́ ìyàlẹ́nu fáwọn kan, ó sì jẹ́ ìròyìn ayọ̀, ìròyìn táwọn kan ti ń retí nígbà tí orúkọ Ibrahim Masari tó jáde lára àwọn orúkọ tí wọ́n mọ̀ jẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. lára àwọn míì tí Bọ́lá Ahmed Tinubu tó kéde gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì tí wọ́n jọ máa ṣiṣẹ́ papọ̀ láti rí Túndé Rahman, Abdulaziz, Adékúnlé Tinubu, Tóyìn Subair, Ortega Ogra, Démọ́lá Òṣòdì, Tọ́pẹ́ Àjàyí, Yétúndé Sekoni, Motúnráyọ̀ Jìnàdù, Ṣẹ́gun Dàda, Paul Adékanyè, Friday Sótòn, Sitabe Adékúnlé, Wálé Fádàíró, Sunday Moses, Táíwò Ọ̀kánláwọ̀n àti àwọn míì gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n fi léde tí wọ́n mọ̀ jẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. lẹ́yìn tí orúkọ yìí tó jáde, ó ní wọ́n fún àwọn èèyàn yìí ni wọ́n fún wọn ní ìwé appointment, wọ́n sì kí wọn kú oríire, tó sì jẹ́ pé tó túmọ̀ sí pé lọ́gán òun náà ni ìyànsípò àwọn èèyàn yìí ni ló ti bẹ̀rẹ̀
ló ti fẹsẹ̀ múlẹ̀. Tẹ́ ẹ bá sì gbàgbé, ṣáájú òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti kọ́kọ́ kéde àwọn orúkọ kan tí ó jẹ́ pé wọ́n jọ máa ṣiṣẹ́ papọ̀ nínú ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ìkéde orúkọ tí ó jẹ́ ti àwọn olùrànlọ́wọ́ pàtàkì yìí òun ló jẹ́ bí ìsíkẹta orúkọ tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí yóò kéde látìgbà tó ti gba agbára àti àṣẹ ìṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ wa tẹ̀ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa níkànnì yìí, kí ni ìwòye tiyín, kí ni èrò tiyín nípa orúkọ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde yìí gẹ́gẹ́ bí àwọn olùrànlọ́wọ́ pàtàkì tí ó máa bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ papọ̀? Ẹ jẹ́ ká mọ ìwòye tiyín, ẹ jẹ́ ká mọ èrò tiyín lórí àwọn orúkọ yìí, pàápàá jùlọ Ibrahim Masari. Ṣé ipò olùrànlọ́wọ́ pàtàkì yìí ṣé kò kéré sí Ibrahim Masari? Àbí ojú wo lẹ̀yin fi wò gan? Àbí n tó wà ńlẹ̀ náà ni? Èèyàn kúkú pọ̀ lóòótọ́, èèyàn pọ̀ ńlẹ̀. Kí ni èrò tiyín? Kí ni ìwòye tiyín? Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment, á kà á sì jọ gbé yẹ̀wò. Ẹ ṣé o.